ẹ káàsán o jẹ́ kó máa gbogbo ní. ilé. Mr. Abdul ẹ ṣe sùúrù sẹ MS Abdul baba ẹ ṣe sùúrù ẹ jọ ẹ jẹ́ kí mùsùlùmí náà lẹ́nu kejì tó fẹ́ sọ̀rọ̀ yẹn ṣe gbọ́ Mr. Abdul ẹ ṣe sùúrù. MS baba lágbára Ọlọ́run gbogbo wa a ní kọ́ńdàmú lágbára Ọlọ́run a ní kábàámọ̀ pé a wáyé a dẹ̀ ní wáyé asán. àṣẹ. ṣe rí àná ni mo join program yìí so mo dẹ̀ listing gan débi pé mo padà sùn lọ mi mọ̀ pé live gan yìí ń lọ so God so good bí n tún ṣe ń wọlé ń sìn ni mo rí pé ẹ ti wà live ló jẹ́ ń join. ṣe rí àwọn kankan máa ń wà tó jẹ́ pé àkọ́kọ́ ìlú tí a ti bára wa ó jẹ́ kí a máa ó jẹ́ ká rí i pé ẹ̀sìn kan ló da ẹ̀sìn kan ní ò da. bí ẹrú. ṣe understand ṣe rí orúkọ tèmi gangan ni Alimi but ìgbà tó yá mo padà detect pé Muhammed ló sọ mí Yorùbá ni mí but ìgbà tí mo ń ṣe àwọn irú àwọn research tẹ́ ń ṣe yìí mo máa ń ṣe research yẹn but mo rí i pé research yìí Muslim ló kọ́kọ́ dá research yìí lẹ̀ tó dẹ̀ fi dá wàhálà lẹ̀ because ànábì ò ní ká jà fẹ́ sí Ọlọ́run ò ní ká jà nítorí òun so mo dẹ̀ rí i pé Islam àwọn mùsùlùmí I'm sorry to say this word fẹ́yìn àwọn Muslim tí a jọ wà nínú ibi bíi ṣe rí àfáà ti pọ̀ débi pé à ń tako àwọn ẹ̀sìn ẹlòmíì tó dẹ̀ jẹ́ pé ẹ̀sìn wọn Ọlọ́run kan náà tá à ń pè yìí làwọn náà nígbàgbọ́ lé lórí pé Ọlọ́run wà and gbogbo ìgbà tí kinní yìí ń ṣẹlẹ̀ àwọn sheik àwọn aṣíwájú kan wọ́n ń debate wọ́n jókòó wọ́n deliberate lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ṣe rí nísìnyìí bilaile àti mi lè blame àwọn tó ń sọ̀rọ̀ yìí mi dẹ̀ lè blame àwọn tó open program yìí lẹ̀ because research làwọn náà gbá débẹ̀ I was born and brought up in Islam so mi lè fẹ́nu àbùkù bà ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ mi dẹ̀ lè fi ẹnu àbùkù bà ẹ̀sìn tèmi náà jẹ́ but the only thing tí mo kàn fẹ́ give nínú ibi bíi torí mi mọ bọ́jú máa ń sọ̀rọ̀ lọ́fà ju pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Mr. because mo rí pódà yìí pé ẹ̀yin lẹ host live yìí or something ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa kò ń ṣe gbogbo wa náà la daft kò dẹ̀ ń ṣe gbogbo wa náà la mọ̀ ọ̀tún yàtọ̀ sósì. okay. but láti jẹ́ pé èmi kàn rí pé ẹ̀ ń try láti put àwọn èèyàn through pé kíní ó wà àwọn àfáà lè máa apply to that extent fún mi. mo ń bọ̀ Mr. Opidex inú mi dùn ẹ sọ pé ẹ wà pẹ̀lú wa lánàá fún àti tẹlifíṣàn lọ. then ẹ bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa léèní ẹ sọ àwọn ọ̀rọ̀ bíi méjì kan tí mo ní láti kọ́kọ́ correct ẹ sọ pé Allah kò ní kẹ́ ẹ jà fún ẹ̀sìn àbí. bẹ́ẹ̀ni. so máa gbé jáde mi mọ̀ bóyá ẹ mọ Quran bá máa gbé jáde fún nínú Quran ẹlẹ́ẹ̀kejì ẹ ti sọ ẹ ṣe sùúrù sá ẹlẹ́ẹ̀kejì ẹ ti sọ pé Ọlọ́run kan náà tí àwọn ẹlẹ́sìn míì yẹn ń pè póun náà ní. Mose àwọn Mose àwọn ẹlẹ́sìn náà lọ nígbàgbọ́ pé Ọlọ́run wà. sọ pé Ọlọ́run ò sí náà. bẹ́ẹ̀. nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé Ọlọ́run tá a gbàgbọ́ pé ó wà nílẹ̀ Yorùbá yẹn òun kọ́ làálà. so Ọlọ́run wo ni. all right ẹ ṣe ibẹ̀ àwọn nǹkan yẹn gangan ló fa confusion fáwọn ọmọ Yorùbá tí wọ́n ṣe wà nínú Islam wọ́n believe pé Allah yẹn Ọlọ́run Olódùmarè náà ni kò dẹ̀ kí ń ṣòun. nílẹ̀ Yorùbá Ọlọ́run tá a mọ̀ Ọlọ́run Olódùmarè Ifá ló júwe Ọlọ́run fún wa Ọlọ́run Olódùmarè Ifá ò júwe Allah fún wa. so ìgbà tán máa gbé ẹ̀sìn yìí wá tán fi deceive àwọn bàbá wa ní pé Allah yẹn náà ni Ọlọ́run Olódùmarè. wọ́n sọ fáwọn Christian náà ní pé Ọlọ́run kan náà lájọ́ ń sìn ọ̀nà tá à ń gbà sìn ló yàtọ̀ wọ́n máa ń sọ bẹ́ẹ̀ irọ́ ni irọ́ tó jìnnà sóòótọ́ ni. àkọ́kọ́ Allah kò kí ń ṣe Ọlọ́run. ẹ̀ẹ̀kejì nǹkan táwọn kírísítẹ́nì ń pè ó yàtọ̀ sí nǹkan táwọn mùsùlùmí ń pè Yahweh làwọn kírísítẹ́nì ń pè Allah ni àwọn mùsùlùmí ń pè àwọn méjèèjì tẹ̀dẹ̀ ń fi wí Ọlọ́run yìí wọn kì í ṣe Ọlọ́run Olódùmarè náà àwa ọmọ Yorùbá gangan la ná Ọlọ́run but nǹkan tí ò kì í ṣe Ọlọ́run tọ̀dọ̀ ti wà lẹ́ ń pè ní Ọlọ́run ló fi jẹ́ pé tá a bá débi a máa ń sọ fáwọn èèyàn pé Allah ni kẹ́ ẹ lò ẹ máa lo Ọlọ́run. àkọ́kọ́ ẹ sọ pé Allah ò sọ pé kẹ́ ẹ máa jà fún ẹ̀sìn yín. Let me call Quran chapter 2 verse 216 and Quran chapter
9 verse 29 òun mo mo ti fẹ́ kà gbé fún kan wọn wá láti dá ẹ yín jẹ́ láti kán dá kà yín fúnra lọ́hùn. wọn. No, ẹ Fighting kà has ká fún ẹ been má wọrí. made. Fighting has ms been. ms ẹ jẹ́ Hello? kán kà Ó fúnra yẹ wọn ẹ̀ka ó yẹ ṣùgbọ́n mo ẹ̀ka lè kí n máa bá yín Okay, tú. mo tó ṣẹlẹ̀ Ẹ̀ka ẹ mọ́. Opidex ẹ má wọrí ẹ̀ka ẹ kí n bá máa wa bá ka yín tú. kínní. Fighting has been made obligatory upon you, believers. A ti ṣe ìjà kẹ́ ẹ máa jà jàgídíjàgan a ti ṣe ní ọ̀ranyàn fún ẹ̀yin mùsùlùmí. Though you dislike Though you though you dislike it, dislike it, kẹ́ ẹ máa jà yẹn ẹ kórìíra ẹ̀ irú nǹkan tẹ́yìn bẹ́ẹ̀ ṣe wáyìn sí ẹ rí pé ẹ láìkì ìjà ẹ̀yin làálà ń bá wíńbì ẹ tẹ̀síwájú. Mary, you dislike something which is good for you Perhaps you and dislike something something which is good for you for and you like and something which is like something which is bad for you. ó sọ pé ẹ wá lọ ń kórìíra ìjà tó jẹ́jẹ́ pé ìjà yẹn ló dáa fún yín ẹ wá lọ ń fẹ́ràn kẹ́ ẹ má jà ìfẹ́ tó jẹ́jẹ́ pé ìfẹ́ yẹn kò dáa fún yín. Allah ló ń sọ̀rọ̀ o. Allah knows and you do not know ó náà wọn Allah lòun mọ̀ ẹ̀yin ò dẹ̀ mọ̀ so Allah ń jẹ́ kó yé yín bí wípé dandan ni ìjà fún ẹ̀yin mùsùlùmí o. Ṣé eléyìí ṣé Quran ni àbí hadith lẹ? Quran ni o Quran suratu Bakora verse 216 òun mo kà fún yín yẹn ẹ lè kọ́lẹ̀ Quran chapter 2 verse 216 ẹ bá mi gbé Quran chapter 9 verse 29 náà jáde lẹ́yìn yẹn wọ́n tún máa bá yín gbé Quran chapter 9 verse 123 aya mẹ́ta sí aya pọ̀ o but mẹ́ta péré yẹn ni mo fẹ́ lò fún yín. Ẹ máa wo Islam is peaceful. ẹ máa gbọ́ Islam peace religion ni now. ẹ dúró kò pé kò máa ṣàlàyé fún yín ẹ̀yin sínú lẹ́rù bẹ́ẹ̀. báíbù wọn ní ka ojú wọn ń kà yìí ẹ̀dẹ̀ ní peace. Eléyìí tá à ń ká yìí ẹ máa wo this is Quran chapter 9 verse Ẹ sàmì ìbá 123. anybody jambi yìí o ẹjọ́ tó Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ẹ máa ràn bá mi wá láti wá já o. Ó yá, Ẹni tó dá Opidex. programu yìí lẹ̀ ọ ń try láti. Mr. Akanbi ohun yín le ẹni sùúrù. ẹ má bínú bóun mi ṣe rí nìyẹn mi ò ń jà o anybody mọ̀ mi Sincerely, oníwàpọ̀ yẹn bóun kù Àkànbí sí ṣe rí àdàbà nìyẹn, má ni mi bínú. ìbá yín jà brọ́dà mi o. Opidex ó yẹ ká eléyìí. Oh believers, Ẹ̀yin mùsùlùmí òdodo. fight the disbelievers around you and let them find firmness. Ẹ̀yin mùsùlùmí òdodo ẹ lọ máa bá àwọn tí wọn bá kí ń ṣe mùsùlùmí ní agbègbè yín around you alábàágbé yín ni kò kí ń ṣe mùsùlùmí Christian ni àbí ọmọ Yorùbá ni tí ò gbàgbọ́ náà Allah ẹ lọ máa bá wọn jà let them find firmness in you ẹ jẹ́ kí wọ́n rí ilé koko lára yín ẹ máa kanra mọ́ wọn ẹ rí i pé tẹ bá rí ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí tó bá wáṣẹ́ lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ pé mùsùlùmí á kọ́kọ́ wo orúkọ yẹn tó bá ti rí i pé orúkọ èèyàn ṣé mùsùlùmí ni ẹ ó kí ń ṣe mùsùlùmí á ní òkè kò lè fún iṣẹ́ yẹn nǹkan tá a láà sọ ló tẹ̀lé kò lè ẹ́fà fún iṣẹ́ yẹn torí pé ó ti rẹ́ niyẹn pé kò kí ń ṣe mùsùlùmí. bọ̀ ànábì ò báyàn jà torí kọ́ lè gba Islam náà. kí lẹ̀ ń sọ yìí náà ẹ ti sọ pé ànábì ò báyàn jà máa tún gbáyà jáde nǹkan tẹ́ tó sọ yẹn máa tún gbáyà jáde bọ̀ ẹ jẹ́ kí n ká àyà. ìyẹn lọ jagun tán gbé jáde ṣe ju yín ní ìsìn tún ní ẹ̀yin náà tún padà sẹ́yìn ẹgbẹ̀ni kẹyìn wọn kanra ń gbà mí ni. ó ní and know that Allah is with those mindful ẹ̀mí yìí ti le. of him. Ó ní kẹ́ ẹ lọ mọ̀ pé òun Allah òun wà pẹ̀lú àwọn tó bá bẹ̀rù ẹ̀ tó túmọ̀ sí pé ìwọ tó bá bẹ̀rù Allah o gbọ́dọ̀ máa gbógun ti àwọn tí ò bá ti gbàgbọ́ nínú Allah. Ẹ tún gbé 929 wá lẹ́yìn yẹn nǹkan tẹ́ ẹ sọ sí pé Muhammadu ò bá àwọn èèyàn jà máa tún gbé Quran yẹn jáde fún yín nítorí ẹ̀sìn yẹn gangan Quran chapter 8 verse 12 and 13 wọ́n máa gbé jáde fún yín so ẹ kọ́kọ́ gbé 929 ẹ̀rí mo fi ń bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ni o wọ́n máa gbé 929 yẹn jáde fún yín sìn èmi kọ́ máa dá yín lóhùn Quran mo fi ń dá yín lóhùn ẹ̀ka eléyìí náà ẹ̀ka. Fight those who do not believe in Allah and the last day. Ẹ lọ máa bá àwọn tí ò bá ti gbàgbọ́ nínú Allah àti ọjọ́ ìkẹyìn pé àwọn máa gba 72 virgin àwọn máa wọ àlùjọ náà ẹ lọ máa bá wọn jà. Not comply with what Allah and his messenger have forbidden. Tí wọn ṣe léèwọ̀ ohun tí Allah àti Muhammadu tán ṣe léèwọ̀ ẹ lọ máa bá wọn jà bóyá èèyàn kan jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀ ẹ jẹ́ pé Muhammadu àtàlà àti ṣe ẹlẹ́dẹ̀ léèwọ̀ tẹ́ bá rẹ́ni tó ń jẹ ẹlẹ́dẹ̀ ẹ lọ bá jà ẹ fọ́ ṣọ́ọ̀bù ẹ̀ tàbí ẹni tó bá ń ta ẹlẹ́dẹ̀ ẹ tẹ̀síwájú. Nor embrace the religion of truth from among those who we are given the
scripture. àwọn tá a wá fún níwèé tẹ́lẹ̀ yẹn àwọn Jew àti Christian yẹn tán kọ̀ tí wọ́n fi Christianity àti Judaism wọ́n lè kàn wá gba Islam tí wọ́n ṣe Islam ẹ lọ máa bá wọn jà. Until they pay the tax. títí tẹ́ ẹ máa fi sọ wọ́n dẹni yẹpẹrẹ tí ẹ máa gba owó jizya owó ẹ̀mí owó ààbò lọ́wọ́ wọn tó bá fẹ́ gbé nílùú wọn ẹ̀mí mùsùlùmí ẹ máa gba owó lọ́wọ́ wọn. ransom ìyẹn nìyẹn ransom. So nísìnyí báyìí ẹ ṣe rí yẹn báyìí ẹ wá sọ kínní kan lẹ́ẹ̀kan ṣé bí Muhammadu ò béèyàn kankan jà táàsì ni kò kí ń ṣe ransom. ẹ sọ pé Muhammadu ò béèyàn kankan jà nítorí ẹ̀sìn ẹ bá mi gbé Quran chapter 8 verse 12 and 13 ẹ gbé jáde ẹ rí i pé Quran ni mo fi ń da yín lóhùn mi ò fẹ́ lo torí tí n bá ń da yín lóhùn lórí àwa ò kí ń sọ̀rọ̀ lórí ń bí a máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́rìí ni àwọn ẹ̀rí tí wọn ò ní sọ fún yín tí wọn ò ní ṣàlàyé fún yín bó ṣe rí gangan táwọn afábá máa tú wọn lè máa ní ẹ wọn gbógun ti Allah ni wọn tó gbógun ti Muhammadu ni bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ogun yẹn ogun wúdù ni ogun yẹn ogun bádùrù ni àwọn ọlọtọjà àwọn mùsùlùmí ni. ẹjọ ẹ má bínú question ti fẹ́ béèrè lọ́wọ́ yín lálẹ́ àná ni pé èrè tẹ́yìn mú síta lálẹ́ àná ibo lẹ́yìn ti rèrè yẹn. ok mo sì máa dá yín lóhùn yẹn náà Quran chapter 8 verse 12 and 13 ẹ jẹ́ kí n kà tán kékeré ni tèrè náà tí a ṣẹ̀ṣẹ̀ ń dáhùn yẹn má wọrí Mr. Abdul náà ẹ ti wá gbé jáde ẹ má gbèrú èrè jáde mọ́ náà. a máa gbé jáde fún yẹn. ẹ ní ìdí gbogbo kinní náà ẹni tó bá fẹ́ gbọ́ ti yín á gbọ́ ti yín. tójú aláǹtí yìí ni ó wà nù àdìsí bákẹ́ ọ̀pù náà Kùránì bákẹ́ ọ̀. gbogbo orú nǹkan báyìí bíi tarnishing ni ẹ̀ ń tarnish image Islam lélẹ́yìn náà. ó tó ìgbà ẹ bá wọn ṣé àgbàdìlẹ̀ ṣé kámẹ́rà ti wà àzàdẹ́n ni. àwọn ọmọ ní ìsìn náà sálà ti kú ni aláṣẹbẹ tó tó gángan gẹ̀mọ́ náà kí lẹ̀ ń sọ yìí aláṣẹ kàbá lásán ni wọ́n san 20 trillion bàbá mi lásán ni ẹ máa gbọ́ lásán ni Saudi san 600 billion mọ fi Amẹ́ríkà mọ sọ kàbá ṣé kò sí nǹkan ló kàbá wọn ń sọ ni. ẹni kí ni. Amẹ́ríkà wọ́n fún Amẹ́ríkà 600 billion kò máa sọ kàbá ṣé kò sí nǹkan ló ẹ̀. kọ́lọ̀ ń darí ẹ̀ṣẹ̀ yín jìn yín astagfirullah Ọlọ́run adarí ẹ̀ṣẹ̀ wa gbogbo wa lọ Ọlọ́run adarí ẹ̀ṣẹ̀ wa jì wá. ṣé security purpose Nàìjíríà ò kì í sanwó security. Brother Ades sẹ́rí kò nídìí ká máa pariwo lérí àbí ká máa ágì nǹkan tí ó ṣe ágì fún owó àlọ́wọ́ yín ẹ̀yin náà lọ sí Google kẹ́ béèrè status Allah tó bá máa wá gbé wá bọ̀ ní gbé wá. Allah did not have status èèyàn ló kọ Google. èèyàn ló kọ Google kẹ̀kẹ́ ló kọ Quran. Ọlọ́run sọ Quran kalẹ̀ ní náà. Ọlọ́run sọ Quran kalẹ̀ ní. ibo ló sọ sí tálẹ́ lẹ́yìn Abdul. ẹjọ́ náà ẹjẹ́ kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó sùn dáadáa abẹ́gbọ̀n ẹ̀ṣẹ̀ yájú ni. èèyàn ló ṣe Google ta ló kọ Quran ta ló kà dísì ta ló kọ Kaaba ta ló gbé kẹ̀kẹ́ sẹ́mùsẹ́mù. ṣe rí ayé tá ń lò sí framing work pọ̀ fóònù pọ̀. èmi ò tí ọ̀dọ̀ yín mo ti kọ́kọ́ rí torí ẹ̀ lọ ọ̀rọ̀ yín fi yà. ẹ̀sùn tẹ́bí kírun ta ló ń ṣe èèyàn èmi ò rí gbogbo nǹkan tẹ́ kíní nǹkan tó jẹ́ wà nǹkan tó jẹ́ fọ́lọ̀ yín. àkànbẹ́lẹ̀ bẹ́ẹ̀ máa gbọ́ ẹni sùúrù ẹ̀gbọ́n mo ti sọ fáwọn èèyàn kan fọ́lọ̀ yín kọ́ lè máa bá yín lọ. ẹgbẹ́ ẹni sùúrù náà ṣé ẹni gbogbo nǹkan tá à ń sọ láti sọ látàárọ̀ bíbà ẹ̀ ẹni sùúrù láti sọ látàárọ̀ bíbà ẹ̀. gbogbo àyà tá à ti mú jáde ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá rò dáadáa ẹ má sì mọ̀ pé Allah yẹn tó tọ́ sí lọ máa jẹ́ kò lè jẹ́ Ọlọ́run táwọn bàbá wa ń pè lÓlódùmarè ló ń sọ̀rọ̀ ibi ọ̀rọ̀ yẹn lẹ́sìn kọ́kọ́ máa gbé bọ̀ ẹ fi Allah lẹ́sẹ̀ rí Allah ẹ̀yin ò lè change Allah làwa ti gbé jáde fún yẹn Al-Qur'ani bákẹ́ àwọn ọmọ Saudi gangan wọ́n wá sórí ètò wa wọn ò jiyàn rí àwọn ọmọ Saudi bá ní bó ṣe rí nìyẹn. Elédùmarè yẹn if I'm not misquoting Elédùmarè yẹn lọ́lọ́run àbí. Opidex ẹ jẹ́ kí n ka kíní ìtàn mi. ẹ bá ọmọ Yorùbá ní. ibẹ̀ sọ pé Yorùbá ní ẹ máa gbọ́ ó yá ẹ jẹ́ kí n ka ẹ máa gbọ́. Elédùmarè yẹn pé òun lọ́lọ́run. ẹ má wọrí tiyín tó ẹ máa gbọ́ ẹ ṣe ìgbèrè lẹ́yìn ó sọ pé báwo l'Elédùmarè ṣe jẹ́ Ọlọ́run. ẹjọ yẹn ọmọ Yorùbá tẹ wá ń sàlẹ̀ ẹ rí i pé a ti ní ọ̀pọ̀lọpọ̀ Fúlàní láàrin wa ẹ tẹ Ọlọ́run Olódùmarè sílẹ̀ ẹ tẹ sí Google náà. ẹ má máa fi Google ṣẹ̀rí fáwọn àgbà ó ní Google. lọ́lé ẹ lọ bèrè ńgbà yẹn kẹ lọ bèrè àwọn àgbàlagbà ńlé yín pé ta lọ Ọlọ́run. èwo làwọn ẹlẹ́yìn sọ fún yẹn dáhùn. ẹ jẹ́ kí n ka Quran mi ò ń lẹ́kì báwọn yẹn máa ṣe ń kéré Google sẹ́rí ibi tí ilé ayé lajú délé ní the whole world àwa tá a lè dá nǹkan kan ṣe ní Nàìjíríà yẹn a lè ṣe 2 pigs
ìkan táwọn èèyàn jìyà fún náà gbárí tí wọ́n jókòó náà ru ọpọlọ kí báwo làwọn ti fẹ́ jẹnẹrétì ẹ̀ ẹ̀yin wá dé bíbà yẹn sọ pé èèyàn ló ṣe gúgù ta ló kọ Kùránì ta ló kọ Káàbà ó yà mí lẹ́nu ṣé o ṣe èèyàn ló kọ ni Ọlọ́run ṣé ló èèyàn ní ló kọ Kùránì ni pé bó ṣe wà látijọ́ ìjọ iná ló kí ló wà bẹ́ẹ̀ wọ́n print ẹ̀ ni what are you saying. Ọlọ́run ó máa ṣe. wà ń bẹ̀ látijọ́ ìjọ iná ló wà ń bẹ̀ ẹ̀yin ò ṣe yí padà ṣe bá omi yàn ṣe ronú. ẹlòmí bẹ̀tẹ̀ pé àmàlà ní eléyìí kẹ́lí jẹ́ jẹjọ́ wọn ti bí òjò pẹ̀lú ọ̀rọ̀ òde o. develop kó lè ronú kó rọ̀ táyà sọ́dún látàárọ̀. àwọn ẹ̀hànà bíi titi yín náà ń yí padà ẹ sá Ọlọ́run mú tó ṣe tùnà ẹ mú tẹ́jú kẹ́mi ẹ̀ṣọ́ sọ̀rọ̀ ẹ mú ẹjọ́ no ẹjọ́ ẹ mm mú. mo ti ẹ̀ wà pẹ̀lú yín ló ń bọ́ Brother Ades mo like yín gan the way bẹ́ẹ̀ yín sọ̀rọ̀ so mo dẹ̀ rí pé businessman ni yín ẹjọ́ ẹni tó bá fẹ́ ra bàtà àti fẹ́ ra aṣọ àti fẹ́ ra go so ẹ lè bá wọn sọ̀rọ̀ wọ́n ń ta nǹkan ẹ lọ wo orí péjì wọn wọ́n ń ṣe àáfàá kéwù tọrọ jẹ wọn níṣẹ́ wọ́n níṣẹ́ businessman ni wọ́n ẹ mọ̀ àwọn àáfàá pọ̀lẹ̀ Yorùbá náà ẹ wo àwọn bandits ni wọ́n ti kọ́ ní sọ̀rọ̀ àdìwá ibi tó dúró làdé yìí sì káfà ọmọ wa gbọ́ wọ́n lè ní títí nǹkan tó máa fẹsẹ̀ nìtàn tọ oró káàkiri. tí mo bá ẹ wí ni. Bàbá kan ẹ jẹ́ kẹ́mẹ̀sì ẹjọ́ ẹ̀ẹ́dẹ̀ máa sọ̀rọ̀ lọ. pé ò bẹ wí náà ó dẹ múra kókó sí wa ò níṣẹ́ sáfà àti oníṣẹ́ ni ó ní. Abdul sábùdù kàbí kàbí. ẹja fẹmẹ sí máìkì máìkì ẹjọ́ mo wà pẹ̀lú yín. all right Mr. OPJX ẹ̀yin lẹ sọ pé Muhammadu ò bá yàn jàǹtorí ẹ̀sìn so lórí àdìbẹ́ka Quran chapter 8 verse 12 to 13 káàbọ̀ ó ní remember o people rántí o prophet rántí ìwọ Muhammadu o when your Lord revealed to the angels nígbà tí mo ṣàfihàn fún àwọn màláíkà wípé I am with you pé mò ń bẹ pẹ̀lú yín o wọ Muhammadu so make the believers stand firm jẹ́ kí ẹsẹ̀ àwọn mùsùlùmí jẹ́ kí ẹsẹ̀ wọn dúró ṣinṣin o I will cast horror into the hearts of disbelievers ẹ̀yin náà wo Allah ló ń sọ̀rọ̀ bí Allah yóò lè jọ lọ́hùn Allah wá ń sọ pé òun máa rọ nǹkan burúkú sí ọkàn àwọn tó ṣàìgbàgbọ́ ibẹ̀ lẹ́tí máa mọ̀ pé Allah yẹn nǹkan kan ti ń ṣe é jẹ́jẹ́ láwọn tó ṣàìgbàgbọ́ wọn ò bá Muhammadu jà o ó ní òun máa rọ nǹkan burúkú sí àwọn yẹn lọ́kàn tóun bá ti rọ nǹkan burúkú sí wọn lọ́kàn ó ní so strike their necks and strike their fingertips wọ Muhammadu àtẹ̀yin mùsùlùmí ẹ lọ máa bẹ́ wọn lọ́rùn kẹ̀dẹ̀ máa gé gbogbo ọmọ ìka wọn ẹgbẹ́ verse 13 síbẹ̀ verse 13 ó ní this is because kí nìdí tí òun fi sọ pé kẹ́ máa gé wọn lọ́rùn kẹ̀dẹ̀ máa gé ọmọ ìka wọn ní pé they defied Allah and his messenger ìdí ní pé wọn ò gbàgbọ́ nú Allah àti Muhammadu ìdí tí Allah fi rọ aburú sáwọn disbelievers yẹn lọ́kàn àwọn tí wọn ò gbàgbọ́ nú Allah yẹn ni pé àwọn ẹni yẹn wọn kì í ṣe mùsùlùmí pé Allah wo òṣìgìdì làlánà kí ló kàn ẹ kúrò mẹ́jà rẹ mi ò gbàgbọ́ nú Allah Allah wá ní Muhammadu àtẹ̀yin mùsùlùmí ẹ lọ máa bẹ́ wọn lọ́rùn kẹ̀dẹ̀ máa gé ọmọ ọ̀ka wọn this is because nítorí wípé they defied Allah and his messenger wọn ò gbàgbọ́ nú Allah àtòjíṣẹ́ and whoever defies Allah and his messenger ẹnikẹ́ni tí ó bá dẹ̀ ti gbàgbọ́ nínú Allah àti òjíṣẹ́ ìwọ̀n Muhammadu they know that Allah is surely severe in punishment kẹ́ẹ̀dẹ̀ lọ́wọ́ pé Allah ó ya wèrè gan níbi kó fìyà jẹyàn ibẹ̀lẹ̀ tí máa hàn pé Allah yẹn is a very useless deity now nígbà táwọn èèyàn gbàgbọ́ nú Allah ṣe bí fúnra ara Allah ló yẹ kó pa wọn ṣe bẹ́ sọ́pà Allah ló dá wọn kí ló yẹ tá Allah tún wá instruct Muhammadu àtẹ̀yin mùsùlùmí pé kẹ́ lọ máa bẹ́ wọn lọ́rùn òun dẹ̀ fi máa rí àwọn èèyàn tó máa ṣe bismillah Allahu Akbar pọ́n wọ́n ti gé ẹni yẹn lọ́rùn ẹ̀mí àrẹ́ lómi wọ́n gbọ́ bẹ dání mọ́ bí ẹ ti máa ń rá àwọn TikTok àwọn post yẹn bóyá ní WhatsApp wọ́n àwọn èèyàn báyìí wọ́n dáhùn jù bí wọ́n ṣe bismillah bismillah wọ́n dẹ̀ máa gé àwọn ẹni yẹn lọ́rùn wọ́n máa ṣe Allahu Akbar ìdí nìyẹn Islam gbogbo ibi táyé bàjẹ́ délé ní Islam ló bàjẹ́ ẹ̀sìn yẹn ẹgbẹ́ òkùnkùn ni is a cult mọ̀ ní ìjọ tẹ́ bá ti sọ pé ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammad ìjọ yẹn lẹ ti join cult ìjọ yẹn lẹ ti join ẹgbẹ́ òkùnkùn Muhammadu dẹ̀ ló dá kọ́ọ̀tì yìí lẹ̀ torí pé ó fẹ́ máa jagun gbalẹ̀ ó fẹ́ gbalẹ̀ kí ní common sense ni nǹkan tí mo kí wọn ẹ ṣe sùúrù jàre mi láìpẹ́ ṣe ń tan máìkì yìí tẹ́yìn kan bá ń sọ̀rọ̀ ẹ máa dákẹ́ tẹ́yìn kan bá wò fún ara yìí. ms kí ni Abdul ṣe lókè gan tẹ fi drop ẹ láti. kò tiẹ̀ yé mi àti ẹ̀mọ̀ nǹkan tó ṣe ṣe. ms ẹ bá káyà Kùránì kẹ bá tó dákun. ẹ máa wọlé ìsìn Quran chapter 22 verse 19 eléyìí wà ní Suratul Hajj ó ní these are two groups opposing groups that disagree about their lords èyí ni àwọn ìjọ méjì o tí wọ́n ṣe àìgbàgbọ́ wọ́n tako wọ́n yapa ẹnu nǹkan tí Olúwa ìyẹn Allah
meanwhile àwọn ìjọ méjèèjì yẹn wọn ò gbàgbọ́ nù Allah o ó wá ní as for the disbelievers àmọ́ fún àwọn tí wọn ò gbàgbọ́ yìí garments of fire will be cut out for them wọ́n máa wọ aṣọ iná báyìí fún wọn and boiling water will be poured over their head a máa da omi gbígbóná omi tó ti hó a máa dà lé wọn lórí àwọn wo ni ìjọ méjì tí Allah àti Muhammadu sọ́nbì àwọn Jew àti Christian ni tẹ́ bá dẹ́ rí Christian a máa sọ pé Ọlọ́run kan náà lájọ ń sìn irọ́ o the Christians and the Muslims are worshiping different gods different deity àwọn Christian ń sìn Yahweh àwọn Muslim wọ́n ń sìn Allah àwa ọmọ Yorùbá la ní Ọlọ́run Olódùmarè ẹ̀yin kọ́ lẹ wá ròyìn Ọlọ́run fún wa Ifá ló ròyìn Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má bínú àṣẹ òrìṣà ẹ bá mi kí Ifá níbi tí Ifá ti dárúkọ Ọlọ́run Olódùmarè ẹ jọ̀ọ́ bá mi kí níṣẹ́jú kan kọ́kàn lè mọ̀ Ifá dẹ̀ ti ń bẹ kí Kùránì tó dé. àbí bẹ́ẹ̀ ni Ifá náà ti sọ fún wa ìwé ọba fẹ́ júbọ Ọlọ́run Olódùmarè ó ní Ifá mọ́ ní bájìrì ó mú mi àti júbọ Ọlọ́run adéfáfá àdàbà ṣoṣo tí ń wọnú gbọ́dọ̀ lọ́rọ̀ èyí sí bájìrì ó mú mi àti júbọ Ọlọ́run Olódùmarè ìbàrẹ̀ so Ifá ní ká mọ júbọ Ọlọ́run Olódùmarè. àwọn nǹkan yìí nígbà tẹ́yìn wá gbé Allah àti Yahweh dé ẹ wá ń pe Allah lọ́lọ́run ẹ wá ń pe Yahweh lọ́lọ́run láti confuse wa láti divide wa làwa ṣe ń pe àwọn ọmọ Yorùbá pé ẹ̀yin ọmọ Yorùbá irọ́ ni o nǹkan tán ní kẹ́ máa kà lórí irun ìtàn ni o kò sádùúrà kankan nu Kùránì o Islam wọ́n fi ń pààyàn ni o wọ́n fi ń gbalẹ̀ ni o wọ́n gbé wá torí pé àwọn Fúlàní wọ́n rí wípé àwọn baba ńlá wa ṣẹ́gun wọn ní 1840 wọ́n wá wí pé ọ̀nà wo làwọn lè fi ṣẹ́gun àwọn ọmọ Yorùbá yìí ọ̀nà yẹn náà ní pé ká gba agbára lọ́wọ́ wọn ọ̀nà wo la lè fi gba agbára lọ́wọ́ wọn ẹ jẹ́ ká gbé ẹ̀sìn lé wọn lọ́wọ́ ká máa sọ fún wọn pé agbára tó wà lọ́wọ́ wọn yẹn ó máa jẹ́ kán wọná ká máa sọ fún wọn pé èṣù nǹkan burúkú ni kán máa kẹ̀yìn sí àwọn baba ńlá wọn tán bá ti kẹ̀yìn sí àwọn baba ńlá wọn ẹni tó ń ṣe eégún tí ò bá ti ṣe eégún mọ́ ẹni tó ń ṣe Ṣàngó tí ò bá ti ṣe Ṣàngó mọ́ kò ní ságbára lọ́wọ́ wọn mọ́ tí ò bá ti ságbára lọ́wọ́ wọn mọ́ àá wá wọlé lọ tọ̀ wá wọlé tí wọ́n á wá lọ pa wọ́n òun lẹ fi rí tí wọ́n ń pa àwọn èèyàn kiri inú chọ́ọ̀chì lẹ́yìn tó rán mọ́ pé àwọn èèyàn ti empty wọ́n ti gbágbára dànù láàbí tètè sọ fáwọn èèyàn pé irọ́ ló ń pa o kò sí àlùjànnà kò sí iná irọ́ ni gbogbo ẹ̀ bàbá kan mi mọ̀ bóyá mo lè play fídíò yẹn bàbá yẹn ọmọ ẹ̀ ló bá bàbá yẹn pé bàbá àwọn èèyàn wà ní oko kòkó tá a sá yẹn kòkó yẹn ò tí ì gbẹ níbẹ̀ wọ́n wá sọ pé àwọn èèyàn wà ní oko tí wọ́n ń já àwọn èèyàn gbé nígbà àwọn kan sọ pé ṣọ́ọ̀ṣì àti mosque ló bayé jẹ́ bàbá yẹn dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì àti mosque ló bayé jẹ́ ṣe bí ìyá alágbèjà ló wá polongo Jésù fún mi lòun ló jẹ́ kí n lọ da agbára mi nu bàbá yẹn sọ bẹ́ẹ̀ nígbà ńgbà táwọn bíi 20 tán náà fẹ́ wá mú bàbá òun ní ọjọ́ kìíní àná bàbá òun nínú ilé ló ti rán ejò sí wọn ejò ló lọ tú wọn ká mo lè play fídíò yẹn mi mọ̀ bóyá mo send ẹ̀ gan sí Àkànbí níbi kẹ́ ẹ wò níbi. mo ti wo mo rí Facebook. kẹ́ ẹ kàn lè imagine nǹkan tí ẹ̀sìn religion tó ti bàjẹ́ lọ́wọ́ wa àwọn people yẹn fẹ́ destroy wa pátápátá wọ́n fẹ́ gba gbogbo agbára wa yẹn àwa di òfútù fẹ́ tẹ̀ wọ́n máa pa wá ń pakúpa wọ́n ti ń pa wá báyìí náà láṣẹ lè sọ fún ẹ má dá wọn lóhùn o ẹ tètè padà sílé yín nǹkan tó bá ń ṣe ńlé yín ni kẹ́ ẹ lọ máa ṣe kò sẹ́ni tó pe Ògún lọ́lọ́run kò sẹ́ni tó pe Ṣàngó lọ́lọ́run ẹ tètè lọ máa ṣe nǹkan tó ń ṣe ńlé yín ẹ lọ ṣòkígbẹ́ ẹ lọ ṣe fọ́bọn ẹ lọ ṣe tìdíjò gbogbo ẹ ní kẹ́ ẹ ṣe torí pé Quran Bible kò sí nǹkan kan nú ẹ òfútù fẹ́ tẹ̀ ni àṣà tí ó nìkan. ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí brother Ades IMS mùsùlùmí ni wọ́n bẹ àwọn gangan wọn ò tí ì jókòó kán lọ ṣèwádìí pé ta ni Islam báwo ta ni Muhammadu so kí ló wà nínú Quran àwọn kan mùsùlùmí ọlá fún wọn bí wọn síbẹ̀ wọ́n kàn ṣe lọ ni so ẹ̀yin náà ẹ jókòó àwọn àyà tí wọ́n ti fún yín bíbà yẹn lọ túkà ẹ farabalẹ̀ lọ wádìí báwo ni Islam ṣe délẹ̀ Yorùbá báwo la ṣe gba Islam láfíríkà so ẹ kàn fúnra yín ní time like 2 weeks 1 month kẹfì ṣèwádìí ní gbogbo nǹkan yìí kò nídìí pé ká máa argue àbí ká máa parọ́ fúnra wa ń bì báyìí gbogbo wa tẹ́ ń wò yẹn tó wọ́n bí sínú Islam wọ́n bí sínú Kristẹni nínú wa ta wà ń bì báyìí gbogbo wa la gbàbẹ̀ kọjá so travel is part of experience ọ̀pọ̀lọpọ̀ wa travel ni láfi wò ó pé òkè àkọ́kọ́ náà àwọn tó gbẹ́sìn yìí wá fún wa ìjẹ́ wọ́n fẹ́ wa wọn ò fẹ́ rí wa lójú ẹ̀ẹ̀kejì owó tó yẹ káwọn máa fi wá develop sílùú títí wa wọ́n ní ká máa kó wá fáwọn nílùú àwọn wọn lálùjọ náà kọ́ wà níbì kan
tabako àlùjọ́nà 72 vẹ́jì. Ok, àwọn tí ò fẹ́ wa láyé ń bì báyìí ẹ lè rí ọmọ ìlú wọn fẹ́. Gbogbo àwọn ìmúradì ẹlẹ́yà Sáúdí náà ti kéwú. Tó bá jẹ́ pé àǹfààní wà fún wọn láti fẹ́ àràbù ni, I'm very sure ìmúradì ẹlẹ́yà kò ní fẹ́ aláwọ̀ dúdú. Ibi tó lajú dé àràbù ló máa fẹ́. Wọn ò fún wọn láyè yẹn láti ní àǹfààní láti connect papọ̀ mọ́ ìrìn àràbù. Wọ́n wá tó bá di àlìjẹ́ náà àwọn fún wa 72 vẹ́jì. Àwọn tó hàn lè fún wa lọ́mọ ọyọ kan ilé ayé ta wà yìí ká fẹ́. Wọn ò lè fún wa ní passport ìlú wọn. Tẹ bá lọ Sáúdí tó wáyé pé ọ̀la ni déètì yìí máa expire ẹ bọ̀ lọ kúrò ń bẹ̀ lálẹ́ ní. So wá àwọn tó gbẹ́sìn yìí wá kí ni ìkan náà kọ́ wá sí fáwọn bàbá wa. Wọ́n pa àwọn bàbá wa pakúpa, wọ́n pa àwọn ìyá wa pakúpa, wọ́n tẹ̀ wọ́n lọ́dà. Àwọn náà wá lọ wọ́n tó wá dé wọ́n tó wá ní ẹ̀sìn àwọn ló dáa jù ká gbà. The same thing happen to Christian. Kò ní pé Muslim nìkan la face. Bẹ́ẹ̀ a lè kógi méjì sínú ìkan máa jóná jù kan lọ. Ẹ̀yin náà ẹ̀kọ́ lọ gbá rìsáàjì lórí ẹ̀sìn yẹn. Báwo lẹ̀sìn yẹn ṣe délé adúláwọ̀? Ìdáhùn tó gbẹ́sìn yẹn wá tó gbé wá nírọ̀rùn ni àbí wọ́n wá pa wá. Àwọn tó kó wa lẹ́rú lánàá tó káwọn bàbá wa tó káwọn ìyá wa lẹ́rú. Àwọn náà wọ́n tún kó wa lẹ́rú báyìí sí. Ẹrú tí wọ́n wá ń kó wa kò ń ṣe ẹrú tìpátìkùkù gbà yẹn o. Ẹrú ọpọlọ. Wọ́n kàn ń ba ayé ọpọlọ wa jẹ́ wọn ìdí àwúlò fúnra wa. Wọ́n wá ń fi ẹ̀sìn divide wa. Wọ́n ń fi ẹ̀sìn yà wá. Muslim ọ̀bọ̀lọ̀ bá Christian ṣe. Christian ọ̀bọ̀lọ̀ bá Muslim ṣe. Muslim ọ̀bọ̀lọ̀ bá ọmọ Yorùbá tó lóun ò bá yín ṣẹ̀sìn tó jẹ́ ìran yín nítorí ẹ̀sìn. So kí lẹ́sìn yẹn kí la benefit mẹ́. Àwọn Taliban àwọn Boko àwọn x-men wọ́n ti ráàdì wa nílẹ̀ Yorùbá. Àwọn àfáà sì wà tí wọ́n ti ṣe wá sí òfò kiri wá sí jẹ́ fi ba ayé jẹ́. Lánàá èyí tó ti ń pa wá àwọn lórí àwọn sọ́jà wọn láwọn nídìí àwọn nídìí sọ́jà àwọn nídìí ọmọ Nàìjíríà tó máa ṣiṣẹ́ sọ́jà. Gbogbo àwọn àfáà yẹn wọn ò lè yọ fìlà lórí kán lọ defend ìlú wọn. Wọ́n sọ pé tó bá sọ fún mọ̀lú pé Muhammadu ti kú mọ̀lú obìnú tó bá rókú tó ti kú bí 15 years ago tó bá dárúkọ Muhammadu àbí kinní kan òkú yẹn máa dìde ẹ máa wo àwọn irófò tó ń pa fún wa ní generation yìí. Wèrè àfáà kan náà ó kó ohun bọ̀ sẹ́nu. Èmi ò mọ wáyé táwọn ọlọ́pàá wa fi ń wo gbogbo àwọn dìdìrín yẹn níran. Ó ní tí kírísítẹ́nì bá gbé iṣẹ́ fún mùsùlùmí tí ó bá mọ̀ pé kírísítẹ́nì o tó bá débẹ̀ tó bá rí pé kírísítẹ́nì ni kó fi iṣẹ́ yẹn lẹ̀ kó padà sílé. Muhammadu tẹ́ntẹ́ni ó jẹ gbèsè kú ni kò rí gbèsè ẹ̀san. Ẹ wá láwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ tẹ́ pé sí ọwọ́ ní fi ń tọ́jú ìyàwó tọ́jú ọmọ. ní Ṣàngó tí ń tẹ̀ náà ṣe ṣe bó náà bínú lọ pokùnso fún rẹ̀ ni. Sẹlẹ́rì. Ó máa lélẹ̀ wọ́n ti jábọ́. So Muhammadu jẹ gbèsè kú ni ọwá ní tí n bá jẹ́ Muslim tí kírísítẹ́nì fẹ́ gbèsè fún mi tí n bá débẹ̀ tí bá rò pé kírísítẹ́nì ni kí n padà sílé tí n bá padà sílé kí ni màá sọ fún ìyàwó mi kí làwọn ọmọ mi ó jẹ kí ilé mi ó fẹ́ jẹ. Ẹ wá wo thousands of billions of Muslims nínú Europe dáwà yìí. Ilé tí wọ́n ń gbé ilé kírísítẹ́nì oúnjẹ tó ń jẹ oúnjẹ kírísítẹ́nì àwọn aláyé bàjẹ́ àfà tẹ ẹ̀ wúlò fún èbó ayé yìí ti bàjẹ́. Àfà tó sọ bẹ́ẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ torí táyé ẹ̀ ò bá bàjẹ́ ni. Àwọn Afghanistan Europe ló fún wọn ní asylum. Afghanistan tó wà ní Europe ń bí báyìí wọ́n pọ̀ ju àwọn tó wà nílùú wọn lọ. Ilé kírísítẹ́nì wọ́n ń gbé tírẹ́ẹ̀nì kírísítẹ́nì ló ń wọ̀ bọ́ọ̀sì kírísítẹ́nì ló ń wọ̀ abẹ́ kírísítẹ́nì wọ́n ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ọlá pé gbogbo yẹn kúrò lójú kan ọpọlọ yín dorí kodò ẹ̀ lè ronú. Oní tí Muslim wọn bá tẹ bá ti ń sọ̀rọ̀ tó ní point ẹ má fìbínú sọ̀rọ̀ ẹ dẹ̀ má ṣe pé. No ó máa ń ẹ̀wọ̀n ìkọ̀ yẹn dùn náà wọ́n divide wa ni. Wọ́n ló bá wọn fà sí sí pé fáwọn bàbá wa ni. Wọ́n divide wa ni náà. Ọkàn yín ẹ̀yẹ́ máa gbọ́ Wọ́n divide wa ni wọ́n báyé wa jẹ́ ni náà. Kírísítẹ́nì wà Nàìjíríà Muslim wà Nàìjíríà àwọn tí ò lẹ́sìn wà. Ẹ wá ní tí Yorùbá ti jẹ́ Muslim tí kírísítẹ́nì bá gbéṣẹ́ fún kó má gbàṣẹ́ yẹn àáfàá yẹn mélòó ní bọ́lẹ̀ èdè. Iṣẹ́ wo ló provide sílùú? Àwọn àfáà tó gbẹ́sìn yé nìyẹn bọ̀ ó yẹ kẹ́yìn náà ti mọ. Àwọn tó gbọ́ gangan nìyẹn ẹni sùn. Àwọn tó gbẹ́sìn yé gangan nìyẹn àwọn tó ń tẹ̀lé Muhammadu nìyẹn. Ọmọ Yorùbá yẹ pé ọmọ Yorùbá ni ẹ̀jẹ̀ Yorùbá bóyá bàbá yìí kan lẹ jọ pẹ̀lú ìwà tútù bí àdàbà.
pẹ̀lú inú dáadáa so tẹ́ bá lọ ṣèwádìí ẹ̀rí pé báyẹ̀ nìkan lẹ jọ nínú àwọn bàbá wa tó ti lọ so kò ń ṣe ìwà sí Islam gbé wá fún yín lẹ̀ ń wù ẹni ẹ̀ máa imagine nǹkan yẹn wọ́n dẹ̀ tún kọ́ọ̀tì ọ̀rọ̀ àfáà yẹn wọ́n dẹ̀ post ẹ̀ sórí social media àwọn human rights àní wọn Nàìjíríà wọn nílẹ̀ Yorùbá wọn ò gbé àfáà yẹn àwọn ọlọ́pàá wòran wọ́n dẹ̀ ń divide wa ẹ wá wo àtijọ́ ètò tí ń divide wa bọ̀ wá ẹ wá jáde béèrè lọ́wọ́ ara wa kí ni dáadáa tí Islam mú wálé ayé wálẹ̀ Yorùbá àfáà ní public lórí mídíà ò dẹ̀ sọ tí mùsùlùmí bá gba iṣẹ́ tó bá dẹnu iṣẹ́ yẹn tó bá rí pé iṣẹ́ Christian ló ní àjàjà tó bá fẹ́ build chọ́ọ̀chì kẹ́nìyàn ó fi iṣẹ́ yẹn lẹ́ tí ó bá fẹ́ pàdé àgbákò níwájú àlá kó padà sílé. so ọ̀pọ̀lọpọ̀ yóò ti gbọ́rọ̀ àfáà yẹn tí wọ́n dẹ̀ tẹ̀lé láti bẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n dọ̀mọ́ lórí burúkú ìyàwó dayà aláya yes sir. ẹjẹ àgbọ̀n tí Sàràfà sọ ẹ máa gbọ́ mọ̀ ẹ̀ post kìíní yẹn ni mo fẹ́ kí gbogbo ilé ọgbọ́ o gbogbo ẹ̀dẹ́ máa sọ wípé inú Kùránì ìgbógun ló ṣẹlẹ̀. gẹ́gẹ́lẹ̀ bá kọ́kọ́ play àfáà tó ní kọ́mọ́ gbàṣẹ lọ́wọ́ kìrìsìtẹ́nì yẹn. àmì ìṣẹ̀ níyẹn lọ́wọ́ ẹ jẹ́ n kọ́ play lè. ṣe ẹ yóò bá level ṣé fìdáwò làwọn máa pè náà kí lẹ gbọ́dọ̀ náà ẹ bá wa pè kí alẹ́ nu tí ọ sí náà fìdáwò ṣé wọn pè báyà bí wọn máa fi ara fi kàn kún ẹlòmíì lè sọ pé fìdáwò sọlédè Lárúbáwá fìdá ìràpadà tẹ́ bá lọ jagun tẹ́ wá máa wọn kan lẹ́rùgùn fa imma mannan min ba'du wa imma fìdá almanu wa alfidawu wa alqatlu wa alistirqaqu wa darbul jizya wa bẹ́ẹ̀ni tá a bá ti mú lẹ́rùgùn ọ̀kan nu márùn ńlọ lórí wọ́ọ̀mù pé ká ṣe pẹ̀lú àwọn ẹrúgùn fìdáwù tẹ̀ ó ní pé àwa ti mú kèfèrí lójú ogun àwọn náà mú mùsùlùmí lójú ogun a lè fi káfìrí fi gba mùsùlùmí padà èyí sì ṣe dáadáa kí nọ́mbà ọ̀dọ́gba ó lè jẹ́ káfìrí kan la mú á nìkan fi tú gbogbo mùsùlùmí tí ń bẹ lọ́wọ́ wọn lẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ apá ókè tá a bá pa àwọn náà pa tiwa àwọn nípa ókè tá a ní bẹ̀rù kú jù àwọn kèfèrí ni bí kí wọn náà lọ wẹnu tirẹ́là kan o àmọ́ àwọn kèfèrí àwọn ò fẹ́ kú wala tajidannahum أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر. Ọlọ́run ní ẹ̀rí báwọn ní ń sojú kòkòrò jù láti ṣe sẹ́mi gbogbo bí sẹ́mi náà bá ṣe burú tó wọ́n fẹ́ kú. ọ̀kan ni wọ́n máa ran kan bí kóun lè lo 1000 ọdún láyé. Ọlọ́run ní tá a bá wá fún láǹfààní kó lo 1000 ọdún láyé kò ní gbé jìnnà sí ìyà Ọlọ́run tó bá kú lẹ́yìn 1000 ọdún náà. ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé ìgbà tó ti jẹ́ pé àwọn ọ̀fẹ́ kù wọ́n gbà pé ká tú ọ̀kan nínú àwọn táwọn amúlẹ̀ káwọn ò fi tú 100,000 mùsùlùmí táwọn amúlẹ̀ wọ́n gbé lẹ́yìn ní fìdá á fi tiwọn á fi ra tiwa padà fìdá ò yẹn ìràpadà níjẹ́bẹ̀ ọ̀là nísìnyí ẹnìkan ti kú báwo la ṣe fẹ́ rà padà ìyẹn ní kíkà pé wọ́n ti ní kọ́ máa lọ ná àfẹ́ wa rà padà kọ́ wà lè jẹun náà sóṣèṣe tó bá yẹ kó ṣeéṣe kẹ́ máa dáràn sóni tẹ́ bá ti kú sí fẹ́mi kan rà yín. ìkànnì mẹ́fà àwọn bí fídíò yẹn ni wípé tó máa sọ wípé àyà Kùránì kan sọ̀kalẹ̀ lójú ogun Sàràfà fi ń yé yín pé gbogbo mùsùlùmí pátápátá tí ó bá ti yá ó ti yá nìyẹn bó ṣe máa ja ogun àwọn tó bá kó bó ṣe máa kó bá ṣe jihad àwọn tán Sàràfà fẹ́ bá jagun lẹ́yìn mùsùlùmí ìbéèrè tẹ́kẹ́ bí lè àti òrìṣà sí Sàràfà gan bó ṣe wà yìí só lè jà tírú Sàràfà méjì bá dúró tì mí lù wọn bí ọmọ kékeré tí bọ́rọ̀ lásán ní jáde lẹ́nu rẹ̀ bàbá ọ̀rọ̀ lásán náà fi ń ba ayé jẹ́ tí Sàràfà lè jà olójú kan pàkan tí bá gbá etí ẹ̀ kò ní gbọ́rọ̀ mọ́. ẹgbẹ́ ọ̀gá tó ń sọ lẹ́nu. mọ̀ ń bọ̀ àṣẹ òrìṣà Mr. Opiject tẹ bá gbọ́ ẹ̀rí pé ó sọ̀rọ̀ 20% yẹn ń bẹ̀ yín pé tẹ bá ti lọ jà àwọn ìdá kan olórí máa gba ìdá kan nínú ìdá 5 nǹkan tí Muhammadu ṣe nìyẹn so ẹgbẹ́ tó sọ pé àwọn kèfèrí ń bẹ̀rẹ̀ ọ́n ń bẹ̀rù kú ẹ rí pé àwọn ọmọ Yorùbá máa agbádùn ayé àwa ò fẹ́ kú bọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀mí yín bíi kẹ́ẹ̀kú lẹ́fí máa ráwọn Haúsá yẹn bíi kán pààyàn mùsùlùmí kó pààyàn
so sorry Islam to ask ṣẹ́yìn ò ṣe Islam muslim ẹ̀sìn tẹ́lẹ̀ ni apààyàn ṣẹ́yìn ni náà sọ pé muslim lẹ́yìn náà tẹ́lẹ̀. èmi nígbà ẹni tí mo kúrò àwọn ṣe bọ́n bí mi sínú ẹ̀ ni mi ò ń ṣe bọ́n ọmọ Yorùbá ni mí ẹ̀sìn wo lẹ́yìn ṣe ń sìn. mi ò nẹ́sìn Sorry o. Ọlọ́run Yorùbá ò nẹ́sìn náà Ọlọ́run ò nẹ́sìn náà Ọlọ́run Olódùmarè ló dá wa ò nẹ́sìn náà. ok àwọn tó máa ń pe Elédùmarè tó máa ń pe Elédùmarè ṣá àwọn ní ìwé bí muslim ṣe ní Quran. ibo ni ṣe bá wọn kọ̀wé ni kí ló ń ṣẹ̀yìn náà báyìí ẹ lọ school náà wọn kọ ìwé ni question tí náà. mo ń béèrè ni pé ẹ̀yin náà lẹ́ni ká wádìí nǹkan tá a bá fẹ́ ṣe. àwa Yorùbá Yorùbá ló pọ̀ jù níbi láti dára yín láàmú Ibi tí mo lọ nìyẹn o. ẹ bá fẹ́ mọ̀ ibi tí mo nípa lọ ilẹ̀ ni pé Yorùbá mo fẹ́ mọ̀ tún mọ̀ tí ìwé bá wà mo fẹ́ rà á. ẹ ní sùúrù ìwé àwọn oníwèé àwọn àìsí alákọsílẹ̀ alákọsórí làwọn bàbá wa bá fẹ́ wá mọ̀ nípa kí wọ́n ń pè ní ilẹ̀ Yorùbá àbí tẹ́ fẹ́ mọ̀ nípa ilẹ̀ Yorùbá lọ́kọ̀ Ifá ni torí wọ́n ní Ifá ni ohun Ọlọ́run ọba Elédùmarè nílẹ̀ Yorùbá so ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ lọ́kọ̀ Ifá so Ifá a lè sọ pé Ifá nìwé ti wà nílẹ̀ Yorùbá. bàbá mi àwọ̀ ọ̀sẹ̀ ìpẹ́ nìkan kọ́ wá ṣe nǹkan kan bàbá mi Àkànbí Ọlọ́ba kí lẹ sọ ààpùn nǹkan tó ń béèrè àṣẹ òrìṣà wọn ní kí ni nǹkan tí ó lè sọ fún wa nípa ilẹ̀ Yorùbá pé kí ni ìwé tó bá kìlẹ̀ Yorùbá. àwọn tó já àwọn bàbá wọn nílé wọn tán jágbàlagbà wọn ṣàlàyé Ọlọ́run fún wọn náà. Ifá ni ohun Elédùmarè tí bá fẹ́ mọ̀ nípa ilẹ̀ Yorùbá ẹ máa lọ kọ́fà ni so that is it. ẹ̀yin sáré play fídíò fún yín ẹ̀gbọ́n kẹgbọn bẹyẹ tí bá pàdé rí kẹgbọn kan tí afásán bíbá ẹ. bàbá sọ̀rọ̀ sá. lónìí a lè má rí ṣùgbọ́n ntí máa mú kẹ́rù ọbẹ̀ ní jihad ogun olùwàní yā ayyuhalladhīna āmanū hal adullukum ʿalā tijāratin tunjīkum min ʿadhābin alīm tu'minūna billāhi wa rasūlihi wa tujāhidūna fī sabīlillāhi bi amwālikum wa anfusikum dhālikum khayrun lakum in kuntum ta'lamūn. olùwàní ajẹ́ kí n tọ́ka sí òwò kan fún yín káràkátà eléyìí tó mú yín là nínú ìyà ẹlẹ́tà ẹlẹ́rọ òwò náà ni kẹgbà Allahu gbọ́ àti ìrìnsẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kẹgbà kótójú ọ̀nà Allah pẹ̀lú àwọn dúkìá yín àtẹ̀mí yín eléyìí ló lóore jù fún yín tó bá yẹ pẹ́ mà. jihad ń bẹ dídọ́ gbẹ̀ndà al-qiyāmah kò sí ń tọ́ parẹ́. òfin ṣẹ̀ríà ti sọ fún wa nínú àkídà ìgbàgbọ́ àwọn mùsùlùmí wípé a máa jagun jihad lẹ́yìn gbogbo olórí tó bá pè wá pé ká jáde ká wá jagun tó bá sàtijọ́ lórí fáwọn mùsùlùmí tí ń fi kìtàbù wa sunna tí fi ń ṣe àwọn tó dá wàhálà lẹ̀ gangan lẹ́wọ̀ àwọn aládánwò ẹ̀sìn wọ́n gbọ́ ẹ̀sìn àgbọ̀ òdì tó dá wàhálà lẹ̀ sínú Nàìjíríà àwọn irú wọn lẹ́wọ̀ yìí. ẹ mú tù àti òrìṣà kí wọ́n sọ̀rọ̀. àwọn ẹjọ́ lọ. ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ ṣáà. aláwọn tó dá wàhálà lẹ̀ lé ẹni àwọn gangan ni wọ́n ń ṣàlàyé ẹ̀sìn. àwọn ló ń ṣẹ̀sìn Mr. Obidex mo ti ka Quran fún yín bí i pé dandan ni ìjà nínú ẹ̀sìn Quran chapter 2 verse 216 wípé wọ́n ti ṣe ìjà lọ́ranyàn fẹ́yìn mùsùlùmí àwọn ẹni gangan ló ń ṣàlàyé nǹkan tó wà nínú Quran gangan Islam ogun ni ẹ̀sìn ogun wọ́n fi ń jalè wọ́n fi ń gbalẹ̀ ni nǹkan tá à ń sọ fún yín nìyẹn torí pé yín rí pé kíní yẹn wrong nínú Islam ó right nínú Islam ok kí bàbá kó máa fẹ́ ọmọ ó wrong ó jẹ́ right nínú Islam bàbá lè fẹ́ ọmọ ẹ̀ ó wrong nílẹ̀ Yorùbá kéèyàn fẹ́ cousin ẹ̀ ó wrong ẹ̀nà ó wrong kí èèyàn fẹ́ cousin ẹ̀ but nínú Islam ó right kẹ́ fẹ́ cousin yín ṣe get ó wrong nílẹ̀ Yorùbá kéèyàn bókù sùn but ó right nínú Islam Muhammadu ṣe tẹ́ bá fẹ́ tẹ̀lé súnà ẹ lè bókù sùn. So there are lots of things tó right tó bá ṣàlàyé fún yín pé gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe máa kọ́ jiyàn ni tó bá yá àwọn ọmọ ekele náà máa blend. ms ẹja ṣe nǹkan kan fún brother Ades ẹjọ brother Ades ẹni bá wa ṣe àpèjúwe ànábì dáadáa nípa Muhammadu ṣẹlẹ̀ ṣàlàyé rẹ̀ fún wa nǹkan tó gbélé ayé ṣe good example nípa àgbésí ayé Muhammadu. màá ra bàtà márùn lọ́dọ̀ yín ò fi sọ̀rọ̀. bàtà márùn màrà tó jẹ́ sáìsì mi lọ́dọ̀ yín tẹ́ bá fi lè sọ bàtà márùn ó fi eré máa ìṣẹ̀lẹ̀ bàtà márùn. so ẹ gbé wọn sí bí screen kí wọ́n ṣàlàyé fún wa ẹ bá wa ṣàlàyé nípa good example nípa ìgbésí ayé Muhammadu
so kẹwàá tó bẹ̀rẹ̀ nǹkan tó bá fẹ́ sọ ẹ máa nídìí láti fún wa lẹ́rìí. wọ́n ti jábọ̀. Ọlọ́run ti sá lọ Ọlọ́run. no bóyá network wọn àbí wọ́n ní call ni. Ẹ ṣọ́ wọ́n jábọ̀ ni ẹ̀ bóyá ẹ sá lọ ni o. Ẹ bá mi wo OPDEX ṣe wà ń bẹ̀. Àwọn fẹ́ ra bàtà lọ́dọ̀ yín ẹ méjì sá lọ. Àwọn tó fẹ́ ra bàtà lọ́wọ́ yín báyìí sí wọ́n pọ̀ o. Gbogbo ṣọ́ọ̀bù la máa rà tán lónìí. Ọlọ́run ẹni yẹn sá lọ ni wọn ò sí bẹ́ẹ̀. Ọlọ́run. Bí a fò wọ́n dẹ́kun níbi kan mi rí wọn gan ní. Irọ́ wọn sá lọ ni. Ẹ̀rí wọ́n rẹ́rìn kó tó sá lọ. Wọ́n ti rẹ́rìn wọ́n ti ké. Ó jẹ́ ó kanlẹ̀ ó sá lọ ni. Àwọn èèyàn kan wà sáàdì náà àwọn ará méjì àwọn ará mẹ́ta wọ́n máa ra ṣọ́ọ̀bù yín tán ṣe rí báyìí sí. Opportunity dé. Bọ̀dá yìí lù sí business yìí. Ọlọ́run opportunity dé kẹ́ sáré fi ta ọjà yín sí ẹ̀jẹ̀ sá lọ báyìí sí ẹ̀wòrán. Bàtà ọdún mo fẹ́ rà fáwọn ọmọ mi. Ẹ̀yin ọ̀dà ẹ̀ ṣe bọ̀dá yìí dáadáa. Ọ̀rọ̀ yìí pọ̀. No, kéye pọ̀ wọn. Ó ṣọ́ọ̀kì wọn, wọ́n tó tún wá pé wọ́n wá lánàá, wọ́n gòkè lónìí, wọ́n tún wá lọ́la. Òótọ́ là ń sọ náà, àwọn náà nílé sùn. Ẹ̀yin náà gbọ́rọ̀ tí wọ́n ń ṣọ́ọ̀kì wọn pé àwọn àáfàá gangan náà tún wá ń sọ àwọn ọ̀rọ̀ yìí. Ẹbẹ̀ irúgbìn ta gbé wá sókè náà kò lè sọ wọ́n ti dé. Ẹ̀mí kò sọ fún wọn ọ̀sán lọ nẹ́tíwọ̀kì wọn ni. Nẹ́tíwọ̀kì wọn ni ó yára bá ẹgbẹ́gbọ́n sí briskin. 2% ló wà lórí fóònù mo fi ọwọ́ di charger mú látàárọ̀ nítorí mo fẹ́ jẹ́ kí ms call land so kò dẹ̀ charge dáadáa nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn kò yẹ pé bóyá mo kúrò mi ìwà offline o mi ní lórí fóònù 2% ló wà ń bẹ̀. ẹ sáré bá a fi 2% yẹn sọ̀rọ̀ nípa ìtàn fóònù yín tún kú again ẹ jẹ́ ká fọ́ sọ̀rọ̀ àfa ẹ káàbọ̀ bàbá ọmọ Poland ẹ káàbọ̀ sáàrin wa ẹ bá a sọ̀rọ̀. Àkàrà ògùn ẹ káàbọ̀. Bàbá ọmọ Poland ẹ fẹ́ sọ̀rọ̀ ni. Wọ́n bá wa sọ̀rọ̀ dáadáa lánàá. Wọ́n ti wọ ọmọ Poland wà lánàá nìyà. Wọ́n tún fẹ́ sọ̀rọ̀ lónìí ni mo ní tán tán máìkì. Ọlọ́ọ̀bá Elédùmarè á san gbogbo wa lẹ́san. Ọlọ́ọ̀bá ẹlẹ́san á san gbogbo wa lẹ́san dáadáa. Ẹ mọ̀ pé n tó ń já ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn lára jẹ òun ni wípé wọ́n tún wá ń rí i pé jẹ́ àfáà àwọn gangan ni wọ́n tún wá pọ̀ jù nínú prógámù torí pé kí ni kò sí àfáà torí nísìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lánàá lórí prógámù yìí ẹ má jẹ́ ń tàn yín àwọn kan wà tán jẹ́ súnà àwọn kan wà tán jẹ́ tẹ̀blí. ms ẹ wá space fún. àwọn kan wà tán jẹ́ ẹlẹ́hà tí wọ́n àṣẹ ẹlẹ́hà mọ́. àfa saka abigilọ. àwọn tún wá jẹ́ jàbàtà. so in tó ń ṣẹlẹ̀ ni wípé wọ́n ti ń invite so many people wípé ìwọ lọ sí orí péèjì àwọn ms bàbá kódà ó tún ráwọn tó tún kéwú jù ọ lọ tó jẹ́ pé wọ́n tún bọ̀ sọ lárúbáwá. in tó ń ṣẹlẹ̀ nísìnyí ni wípé ẹlòmíì ti rí pé òdodo ni in tó wá ń ṣẹlẹ̀ lòmíì ni pé ẹ ti wá gbọ́ pé odidi èmi tí mo jáfa yìí wá kírun mọ́ ẹ tí gẹ́ẹ̀dì tí mo sọ ẹ̀yẹ wo àfáà tó wọlé nísìnyí mo mọ̀ gbà tán wọlé gbogbo bá ń ṣe ń sọ. ọ̀rọ̀ gbogbo ẹ ti rí pé ìjọmọ Yorùbá ń bẹ lára àfáà ẹ̀bẹ̀ ibi tẹ àfáà mọ́ kò rọrùn láti já òun náà ni wípé àwọn tírà àti àwọn wáàsí tán ti lọ ẹ dẹ̀mọ́ pé táwọn àfáà ara bíi bá ń ṣe wáàsí ẹ wo bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń dùn tó jẹ́ pé ááyà kan báyìí wọ́n lè sọ látàárọ̀ dálẹ́ ẹ̀rí táwọn ìyàwó mọ̀ ṣe ẹ̀rí tán bá lọ mọ́sálásí tán bá kàn sọ ọ̀rọ̀ mẹ́ta ọ̀wọ́ tán bá ń kíjí mọ́ ẹ̀rí táwọn ìyàwó mọ̀ ṣe àtàn ìyá tí ò dá kan mọ̀ àtàn ọmọ tí ò dá kan mọ̀. àwọn ìyá wa tó gbọ́n. so irú àwọn àfáà nísìn àti kékeré náà ti ń mú. wọn lọ́wọ́ dẹ̀ ti ń jẹ́ kó máa yé wọn pé ìsìláàmù gangan lọ́nà bẹ̀rù jẹ́ kí ní ṣe ọlọ́run olódùmarè só papọ̀ má là àbó papọ̀ má yáwè ẹ̀rí kan tó gbé kúrò àti báìbùlì làwọn bàbá wa náà ti mọ olódùmarè ìgbà tán gbé kúrò àti náà wá lọ àlá à ń lọ mọ olódùmarè lẹ́sẹ̀ wọ́n tún wá lọ yáwè náà so wọn máa mọ sọ fún yín pé ọlọ́run kankan la jọ ń sìn o bẹ́ẹ̀ sì ni àwọn mùsùlùmí tí ẹ̀sìn àlá ayé wọn mọ fi jóye wọn pé ọlọ́run kankan kọ́ o ẹ̀yin ń pe mẹ́ta lọ́kan àwa ń pe ẹyọ kan náà nísìn irú àfáà tán wá ń sìn ọkàn wọn fẹ́lẹ́ bẹ́ẹ̀ ó wá kó ẹni tí ó ṣàlàyé fún ẹ̀rí gbogbo tán ń gbọ́ kíní yẹn ara wọn ń kó tì àwọn gan rò pé gbogbo tán ń sọ yìí òdodo ni bẹ́ẹ̀ náà ni kò sáfà tí ó wà bí mi ìfẹ́ mọ́rú tíra tí ó kó wa
kódà kó lọ kó àwọn tíra tó jẹ́ pé wọ́n tún yẹ ṣe ṣẹ́ẹ̀rì ẹ̀ nísìn kókó wa yóò padà ṣubú ni torí pé kò sí tó fẹ́ fi dìfẹ́ẹ̀dì rẹ̀ intanka inú àlùkùránì ló ti ń jáde kó ti pẹ́ nìkan ló kọ ìwé kan ló fi ń sọwọ́ sí yín pé ẹ tún lọ wo eléwo ẹ tún lọ wo eléwo so àfa náà ti rí pé gbogbo tẹ́ǹkà òdodo ni òun gan tún wá wò pé àṣẹ fẹ́ sọ pé irọ́ ni àwọn bàbá wa oníwàásí àgbáyé irọ́ ni wọ́n pa ni àwọn bàbá wa kàmọ́lìdì irọ́ ni wọ́n pa àwọn bàbá wa alágége ṣé irọ́ ni wọ́n pa àwọn bàbá wa mòkúndò ṣé irọ́ ni wọ́n pa àwọn bàbá wa lẹ́yìn adábàtà ṣé irọ́ ni pa àwọn bàbá wa lálórí irọ́ ni wọ́n pa àwọn bàbá. ọmọ Poland ẹ má bínú ẹ jọ Ìlọra Sàká ẹ lè bá wa gbóhùn sókè àfa. ẹ hàn mútu ara yín àfa Sàká. ẹ má gbàgbé àti ka ọwọ́ ọ̀tún àlá méjèèjì o mo ti gbé dé o tẹ bá fẹ́. náà àwọn ti rò pé bóyá gbogbo àwọn àfa ẹni ńláńlá. ọmọ Poland ẹni sùúrù ẹ jí káfa Sàká sọ̀rọ̀. ẹjọ mo hard dáàdì mi sí ni because máa ń sọ fún wọn nípa religion but it's so hard for him to believe that most of all those things they teach them is wrong.